A dúpẹ́ lọ́dọ̀ Olúwa àwọn olúwa o. A máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwọn ọlọ́run. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba mẹ́ta lọ́kan. Ọlọ́run bàbá, Ọlọ́run ọmọ, Ọlọ́run ọba ẹ̀mí mímọ́. Òyìgì igi ajípọ̀jọ́ kúdà ọba lánàá ọba lónìí ọba títí ayé ẹ̀ nípẹ̀kun. Ọba ṣeré fúnni má ṣèrègùn. A dúpẹ́ lọ́dọ̀ rẹ o. Torí pé ẹni tí ò bá mọ núrò kò ní mọ pẹ́ dú. À ń bá Honorable Kayode Ayodeji Emmanuel. À ń bá wọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwọn ọlọ́run o. A bá wọn dúpẹ́ o. Pé wọ́n Ọlọ́run ọba tó kàwé ẹ̀ má wà láyé lọ́jọ́ tòní. Torí pé ọ̀pọ̀lọpọ̀ òjò òun ló ti rọ̀ tílẹ̀ ti fi mu. Ọ̀pọ̀lọpọ̀ ìjì òun ló ti jà bí kò dominú àgbọnù. Àwa wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba o. Pé wọ́n Ọlọ́run ọba rèé ó dá ẹ̀mí Honorable Kayode ó dá ẹ̀mí wọn sí. Wọ́n tún wá lẹ́kàn sí lọ́jọ́ orí lọ́jọ́ tòní. Lágbára Ọlọ́run ọba ẹ jẹ́ kí wọ́n sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. Ẹ má jẹ́ kí eléyìí kó jí àṣemọ fún wọn o. Torí pé ọjọ́ òbí kan lèèyàn máa ń ṣe láyé téèyàn ò ní ṣe míì mọ́. Honorable Kayode Ayodeji Emmanuel. Eléyìí ò ní jẹ́ ọ̀kan yòókù tẹ́ ṣe lókè èèpẹ̀ o. Ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ òbí láyé. Nínú owó, nínú ọlá, ẹ̀mí gígùn, fọkànbalẹ̀, àlàáfíà ara o. Ọmọ ò mà ní kú mọ́ yín lọ́wọ́. Bẹ́ẹ̀ láya ò ní kú mọ́ yín lórí o. Ìmọ̀ ọ̀tá ètí ọ̀tá lórí yín asán ní òjá sí. Torí pé àdán tẹ́ rí yín ò lórí adé gbogbo ara ló fi ń bọ́ bọ́rọ́bọ́rọ́. Òǹbẹ̀ tẹ́ rí yín ò lọ́rùn tá a tokùn bọ̀ gbogbo ara ló fi ń bọ́ bọ́rọ́bọ́rọ́ o. Kí bàbá Honorable Kayode Ayodeji Emmanuel kẹ́ bọ́ lọ́wọ́ òṣòlé o. Kẹ́ bọ́ lọ́wọ́ àjẹlé. Kẹ́ bọ́ lọ́wọ́ èmèrè. Kẹ́ bọ́ lọ́wọ́ lẹ́bọ lóògùn. Ọ̀gẹ̀dẹ̀ tẹ́ rí yẹn kì í gbọ́dọ̀ kó yàgàn. Bàbá Honorable Kayode Ayodeji Emmanuel ní yàgàn owó, ní yàgàn ọlá, ní yàgàn tẹ̀síwájú, ní yàgàn ìgbéga o. Gbogbo ibi tí oore ti ń wọlé fún yín, Ọlọ́run ò ní dínà mọ́ o. Ọlá ìyá àti bàbá tẹ tara wọn jáde. A kú orí tó ká lọ́jọ́ tòní. Tẹ́ bá ń gbọ́ aṣọre fúnni má wò bẹ̀. Honorable Kayode Ayodeji Emmanuel ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹni tí ń wá kí ọmọ làkejì ẹ̀ náà kó náà soríire ni. Wọ́n bá gbọ́ pé nǹkan ṣe yàn bá inú wọn sì bàjẹ́. Wọ́n ní wọ́n gbọ́dọ̀ rí i dájú pé inú ẹni báyìí dùn ní. Lágbára Ọlọ́run ọba rèé. Bẹ́ẹ̀ ṣe ń dùn ọmọ làkejì nínú. Inú yín ò ní bàjẹ́. Lágbára Ọlọ́run ọba o. Ìmọ̀ ọ̀tá ètí ọ̀tá lórí yín ṣe asán ni ó máa já sí. Lágbára Ọlọ́run ọba. A kú orí tó ká lọ́jọ́ tòní. Honorable Kayode Ayodeji Emmanuel. Ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ òbí láyé. Nínú owó náà ọlá tó ń ta ìkú ti ń ṣe báàlẹ̀ tọrọ. Torí pé ọdọọdún báyìí là ń rórógbó. Ọdọọdún báyìí là ń ráwùsá. Ọdọọdún báyìí là ń rọmọbì lórí àtẹ. Bọ́dún bá ti dún báyìí pèrègùn amáwọ̀ tuntun wálé ayé ni. Honorable Kayode Emmanuel. Ẹ máa dání o. Ní sá láíláí. Ọlá ìyá àti bàbá tẹ tara wọn jáde. Ọlá Jésù Kristi. Ẹ kú ọjọ́ òbí tòní. Ó yẹ ẹ máa jó ẹ máa sọ̀díwùkẹ̀. Ẹ jẹ́ ń sáré fún yín lẹ̀ bí ìṣẹ́jú kan náà. Olúwa, a gbé ọ̀gá Olúwa. Àfẹni tí ò bá mọ núrò ni ò ní mọ pẹ́ dú. Àwa dúpẹ́ o. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tájọ bí pọ̀ pẹ̀lú Honorable Kayode. Ọ̀pọ̀lọpọ̀ wọn rèé ni wọ́n ti dágbére fún ilé ayé yìí pó dìgbà ó ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tájọ bí pọ̀ pẹ̀lú Honorable Kayode. Òun ló wà lọ́gbà ẹ̀wọ̀n tí wọ́n ń jẹ̀yà ìmọ̀wá ẹ̀mẹ́sẹ̀. A kò fi yọ̀ wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tájọ bí pọ̀ pẹ̀lú Honorable Kayode ni wọ́n ń bẹ lọ́gbà wèrè. Tó jẹ́ pé mo bá fún wọn lóúnjẹ bá ẹgbàá ni wọ́n fi fún wọn lóúnjẹ. A kò fi yọ̀ wọ́n. Àfin bá Honorable Kayode Ayodeji Emmanuel. Àfin bá wọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba sóre fúnni má ṣèrègùn ni o. Ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ òbí láyé. Èmi àdúrà gbolúwa tó ìbà bágóyà àti gbogbo àwọn olólùfẹ́ àdúrà gbàgádìn online tv pátápátá ìlà ń bá yín yọ̀ lápá bí pé happy birthday to Honorable Kayode Ayodeji Emmanuel. Ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ òbí láyé. Ọmọ ò ní kú mọ́ yín lọ́bẹ̀ láyé ò ní kú mọ́ yín lórí o.